Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò àṣírí ìwé àti gbọ̀n bàbá wa. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn mọ̀pó Ọlọ́run. Òun náà ni mo mú wá fún wa lónìí. Jẹ́rìí nígbà míì ẹlòmíì ó ti fi orí jálé agbọ́n nípa ọ̀rọ̀ sísọ. Torí kìí ṣe gbogbo èèyàn la lè bú, kìí ṣe gbogbo èèyàn la lè sọ̀rọ̀ sí o. Ìwọ sọ̀rọ̀sọ̀rọ̀ kíyèsára o, kò sẹ́ni tó lè bú. Lọ́jọ́ àwọn mọ̀pó Ọlọ́run báyìí ọ́ nílò ayé kí n lọ wá yìí. Eléyìí ni ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí kẹ́mí, ẹ̀mí òkùnkùn tí ò fi ní borí wa. Àtèmi àti yín, ẹ̀mí òkùnkùn kò ní borí wa o láṣẹ Èdùmàrè. Bá mi lọ wá èso bomubómú, egbò bomubómú àti èèpo bomubómú, egbò ìyálóde àti èèpo ìyálóde àtewé ìyálóde, èèpo akọ ìbẹ́pẹ àtegbò àtewé ẹ ká wá gún papọ̀. Sáà ti gún papọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ti subscribe sórí ètò yìí, ẹ ṣé o. Àbùdí ni ti olókun, àbùdí ni ti ọlọ́sà, àníwá owó tì láṣẹ Èdùmàrè. Ọjà lábá ń tà ni tọ́jà yẹn ò tà déédéé, àbá ń ṣiṣẹ́ ọwọ́ ni, bricklayer ni wá, carpenter ni, furniture ni, plumber, èyíkéyìí tá bá wù kí a jẹ́, àbí engineer làwa ń jẹ́. Bá mi gbìyànjú iṣẹ́ ìwò o, bá mi gbìyànjú ẹ̀kẹ́ fún ilé lábọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe àwọn iṣẹ́ mi kọ̀ọ̀kan tẹ́ ti confirm ẹ̀, tẹ́ ń pè mí pé ẹ ti confirm àwọn iṣẹ́ yìí. Nǹkan tí mo fẹ́ náà nìyẹn. Ẹ jẹ́ ká máa ṣe, má jẹ́ ká kàn máa kọ́lẹ̀ lásán. Ẹ ká máa ṣe àwọn nǹkan yìí, ká má kàn máa kọ́lẹ̀ lásán. Àánú Ọlọ́run Ọba kò ní fi wá sílẹ̀. Ṣé láwọn nǹkan tá a lè ṣe fúnra wa ni, tí ò ná wa lówó púpọ̀, tí ò dá wa láàmú. Iṣẹ́ ìtúsílẹ̀ tó dájú dáadáa ni. Ó dájú o, àmọ́ Elédùmarè dájú jùlọ o. Báwo la ṣe máa ṣe? Bá mi lọ wá egbò bomubómú, èso bomubómú àti èèpo bomubómú. Ẹ ti dá mọ̀. Fáwọn tí a bá mọ̀, èso bomubómú, èèpo bomubómú àti egbò rẹ̀, egbò làpálàpá àti èèpo làpálàpá àti èso ẹ̀. Ẹ ti wá. Bá mi lọ wá egbò akọ ìbẹ́pẹ àtegbò àti wọ́n pe kinní kan ní tanápowó. Ẹ bá mi wá ìtànná tanápowó yìí kó pọ̀ àti egbò tanápowó. Ẹ bá mi kó sínú odó. Ẹ jẹ́ ká gún papọ̀ dáadáa. Sáà ti gún. Bàbá, kò jù bá náà lọ. Bá mi wá ọṣẹ dúdú. Bá mi fi ọṣẹ dúdú kó. Ọṣẹ dúdú bá mi fi kó. A máa fi ọṣẹ yìí wẹ̀ ní alaalẹ́ ká tó sùn. A kì í ṣiṣẹ́ yìí ká má rí gbàdúrà Ọlọ́run Ọba lórí wa. Ó dájú o, àmọ́ Elédùmarè dájú jùlọ o. Ẹ lè fẹ́ pè mí sórí nọ́mbà 08039 336675 tàbí 080 5313 3142. Ká fi rí pàdé o, ìpàdé dijọ́ míì, ọjọ́ ire.